pàṣẹ fún nílé oko. Tí mo tún là. Ó wá fi àṣẹ nílé ògbó pamọ́ sábẹ́ akọ. Àṣẹ náà ni. Oko ẹnu òun ọwọ́ nìkan ní mọ́bò ó lè. Àwọn gbogbo wọn lọ́dúnmarè dá sábẹ́ abo ní mọ́kò dìde. Olúwa ló dá ẹ kan. Oko òun wọ́n yan. Òní ẹ̀sìn kan ò máa pé ká má dóra wa o. Iṣẹ́ Ọlọ́run kò lè dìbàjẹ́. Ẹ sọ̀rọ̀ sókè. Olúwa ló dá ẹ kan. Oko òun wọ́n yan. Ẹ̀sìn kan ò pé ká má dóra wa o. Iṣẹ́ Ọlọ́run kò lè dìbàjẹ́. Skin challenge. Jano bí kìkì náà, àáfà kìkì wọlé. Tó bá máa já kó já, àdán ní kí mú fi kí kò só dáadáa, àáfà jìnnà ká kó jáda. Bí oko mi bá wọ oko rẹ̀, ṣàgbìn dàkún mẹ́pà ariwo. Ṣàánú ajé. Jẹ́ kí oko No filter. ṣe rọ̀jù dúró máa yẹ kí dúró. Dúró, rọ̀jú dúró máa yẹ di. Dúró. Dúró, rọ̀jú dúró máa yẹ di. Dúró. Dúró, Ṣe rọ̀jù dúró máa yẹ kí. bí oko mi bá wọnú òbò rẹ̀, ṣàgbìn dákun má pariwo. Lòkìndòkòkò. Jẹ́ Jẹ́ kí oko mi kan sàlẹ̀. Ọ̀sẹ̀. Ṣàròjù dúró máa yẹ di. Dúró, rọ̀jú dúró máa yẹ di. Mo fẹ́ gbéra mi sí good mood lórí nǹkan tí mo fẹ́ sọ yìí. Ó yẹ kí n sọ̀rọ̀ kan. Sẹ́ló, 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 sẹ́ló. Orin mi kan máa bọ̀, ó ń bọ̀ níjọ́ Valentine. Máa tú dànù. Tó ń bẹ lábẹ́lẹ̀ o, tó ń bẹ lábẹ́lẹ̀ o. Èyí ni màá fi tú. Àwọn lèmi ò fi dá irú òwò. Tó ń bẹ lábẹ́ mọ̀rẹ́ o, èyí ni màá fi tú. Kókó mi jáde. Èyí lèmi yóò fi tú. Irú ọ̀nà. Èyí ò jọmọ lọ́wọ́ òbí tó wá lọ ṣe ìyá ọmọ, wá lọ ṣàyà ọkọ. Ilé mo fẹ́ ká gbọ́. Aṣọ mi tàì makeup mi tàì pẹ̀lú nẹ́ẹ̀tì mi mo sì dùn ún rí ju wọn gba àwọn tó máa kọjá kárí wọn kó gbogbo ẹ̀ sára lọ. No filter ẹ wo àti gbogbo ẹ̀ mo tún sì dùn ún rí títí wàá múra lọ. Ẹ máa bọ̀ wá ẹ máa bọ̀ wá ẹ máa bọ̀ wá ẹ máa bọ̀ wá. Oko ló lè mú ọ̀kẹ́, oko ló lè mú ọ̀kẹ́ láì jẹ̀gbá. Àtọ̀dá Táíwò àti bàkà pẹ̀lú nǹkan tí Facebook ṣe ń sìn. Thank you Azan, no makeup nothing, no filter.
nǹkan fìrí oko láfòdìdé o. Never foundation. Omi o, omi o. Omi o, omi o. Omi o, omi o. Omi o, omi o. Funfun nẹ́nẹ́ o, omi ẹ̀pọ̀n. Omi o, omi o. Òtòróró tòróró omi jọ. Omi o, omi o. Ẹ máa wọ́n ní tẹ́ bá ti ń ṣí ẹ̀ wọ́n ní máa já yín wọ́n ní òbí líìpù nínú yẹn o. Funfun lomi oko ẹgbẹ́ mu. 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 Ó bá kọ́lé ọ̀fà. Jìmí kí n dábìrà. Jìmí kí n dábìrà. Jìmí o, jìmí kí n dábìrà. Ẹnu iṣẹ́ ló wà. Mọ́ ọ̀la. Ó yá jìmí o, jìmí kí n dábìrà. Ó dáná. Èrí bí ẹni o, èrí bí èdè. Ẹ̀ta ìtapá ẹ̀rí wọ̀rọ̀kọ̀. Àrùn ìgbódò ẹ̀fà tí èlé. Wọ́n bínú ẹ̀pọ̀n. Wọ́n fi sábẹ́ oko láìmọ̀ abẹ́ oko. I'm coming on TikTok tomorrow. Wọ́n bínú ìdán. Wọ́n fi sórí òbò láìmọ̀ orí òbò ibẹ̀ nílé ìjọ. Tomorrow. Wọ́n bínú ọmú wọ́n fi sáyà obìnrin láìmọ̀ báyà obìnrin ò ibẹ̀ nílé ọmú. Oko lé, oko bá ti lé o. Ẹ wo bò tó tẹ́jú ẹ̀ nìyẹn mọ́. Oko lé o. Ẹ wo bò tó tẹ́jú ẹ̀ nìyẹn mọ́ o. Oko lé, boko bá lé o. Ẹ wo bò tó tẹ́jú ẹ̀ kókó á o. Oko lé o. Ẹ wo bò tó tẹ́jú ẹ̀ nìyẹn mọ́ o. Mo gbọ́kọ̀ dé o. Ẹ wá gbà. Mo gbọ́kọ̀ dé mo gbẹ́dọ̀ dé o. Ẹ wá. Boys, ẹ wá gbà. Ọ̀fẹ́ ni o. Oko olùtọ́jú o. Olùtọ́jú òkú. Sára rẹ̀ rèé o. Sára rẹ̀ rèé. Oko olùtọ́jú o. Olùtọ́jú òkú. Sára rẹ̀ rèé. Ẹ̀wí. Oko olùtọ́jú o. Olùtọ́jú o. Sára rẹ̀ rèé o. Sára rẹ̀ rèé o. Oko olùtọ́jú o. Sára rẹ̀. Odò mi yeye. Ọ̀dọ̀ yìí ká tí ẹ̀ tí mo ti dóko àjọ. Odò mi yeye. Ọ̀dọ̀ yìí ká tí ẹ̀ tí mo ti dóko àjọ. Kíkà ṣe bẹ̀bẹ̀ pọ̀ ọdún. Ọwọ́ tó ti lóko ti pẹ́. Ọwọ́ tó ti lóko ti pẹ́. Àwọn ya bẹ̀rẹ̀ wo kó tó rẹ̀lẹ̀ ọkọ̀. Àwọn ya bẹ̀rẹ̀ wo. Come on, stop it. Àwọn ya bẹ̀rẹ̀ wo. Àwọn kúkú yẹ̀ wò kó tó wọlé ọkọ̀. Abẹ́ fojú àgbà. Àwọn tó ti sick. Kò sí kí ni wọ́n lórí Facebook, orí TikTok ní ayé wà sí. Obìnrin tí ń ṣàwọn òbò sọ́kọ ara wọn yá. Ọkùnrin tí ìyá ń jayá. Akọ́dá ayé o, ìbàrẹ̀ ni mo ṣe, aṣẹ̀dá ọ̀run, ìbàrẹ̀ ni mo ṣe, ọba tó dá oko, ọba tó dá òbò, ọba tó dá ẹpọ̀n, tó dá idọ̀, ìbàrẹ̀ ni mo ṣe, ẹjọ́ ojú mi ṣe. Ó pè ní sìn láti drop show àwọn 30 minutes yẹn sórí Facebook than to do a show lọ. Mo mọ àwọn kan ní shadow block, àwọn kan ní kinní kankan. We don't know what is going on Facebook, so most of the time I'll be going on TikTok to do my show. Though mo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí Facebook. Mo ní voice notes méjì tó yẹ kí n play, but I'm only going to play one here. Bóyá good evening my darling Queen Esther. Tó bá di ọ̀la, lálẹ́ ọ̀la, màá play tó wà very important. But eléyìí tí mo fẹ́ play, ó kan ẹ̀yin obìnrin. Ìdí tó dẹ̀ ṣe kàn yín ni wípé mo bá èèyàn kan ní discussion kan ní ọ̀sán yìí tó fẹ́ run into argument. But bóyá kí n sọ pé fortunately or unfortunately, ọmọ obìnrin kan tó wá send nǹkan kan sí mi lálẹ́ tó bà mí inú jẹ́ pé ní this time and age kí àwọn obìnrin kan sì máa sound báyìí láyé wọn. Tó bá ní iṣẹ́ tó dáa lápá tí ò kì í ṣe ọ̀lẹ fúnra ra ẹ̀, tó ò kì í ṣe
ẹni tó fẹ́ pàtẹ òbò tó fẹ́ da ojú òbò délẹ̀ àwọn nǹkan kan wà tó gbọ́dọ̀ ṣe àsobìnrin tó bá jẹ́ obìnrin alálùbáríkà tó bá ní iṣẹ́ lọ́wọ́ tó ọkùnrin bẹ́ẹ̀ lórí business tó yẹ pé business yẹn ló mú owó wá fún ẹ tí wọ́n gọ́gọ́ ò kí ń ṣe alábọ̀dó torí alábọ̀dó póríṣiríṣi àwọn alábọ̀dó kan wà tí wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n alábọ̀dó ni wọ́n tó jẹ́ pé iṣẹ́ yẹn ti ní wọ́n lára wọn ò gbádùn iṣẹ́ wọn kàn ń ṣe torí pé káyé má sọ pé kìíní tọkùnrin kan bá wá dé tó fi change kan kò wọ́n lójú ó lè ní kó fi iṣẹ́ yẹn lẹ̀ wọ́n á fi iṣẹ́ lẹ̀ bọ̀ tó bá ní iṣẹ́ tó tọ̀ṣẹ́ tó ń tọ́yà iṣẹ́ tó ń wo ìbànújẹ́ ọkùnrin kan tó bá sọ fún ẹ pé kó fi iṣẹ́ yẹn lẹ̀ tó bá lò filẹ̀ tó bá ti torí pé òun ò fi iṣẹ́ lẹ̀ òun ò fẹ́ fẹ́ tó bá wà desperate wàá jẹ́ sédè sáfẹ́ wàá jẹ́ kí ọkùnrin yẹn kó máa bá tiẹ̀ lọ gbogbo ọkùnrin tó bá ti ní kóbìnrin má ṣiṣẹ́ kò fẹ́ kó ní òmìnira owó ni financial independent ni ò fẹ́ jẹ́ kó ní ó fẹ́ ṣe é ní amúnisìn ó fẹ́ fi ẹ́ sí abẹ́ àpótí ìtìsẹ̀ gbogbo ọkùnrin tó bá ti ní kóbìnrin má ṣiṣẹ́ gbogbo obìnrin tó bá wá accept irú ẹ̀ olè alájẹbánu àtòbò jẹun ni wọ́n kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ describe wọn fún mi tí mo máa gbà because tó bá mọ̀ wípé iṣẹ́ lèèyàn fi ń jàre iṣẹ́ lèèyàn máa fi ń yá májìyà lọ́fà ọkùnrin kan wàá ti present ara ẹ débi pé ọkùnrin kan ò tiẹ̀ nílé sọ fún ẹ pé kó má ṣiṣẹ́ tó bá jẹ́ graduate tọkùnrin bá sọ fún ẹ pé kó má ṣiṣẹ́ ó wà likely kó jẹ́ pé grade tó ní jáde ní school kò ṣe grade tó lè fi wáṣẹ́ ayé ìgbà kan ní tútù níyì ní tútù ò níyì mọ́ sìn so definitely tó bá jẹ́ graduate tó ní third class àbí pass jáde o lè hide sunday pé ọkọ mi ní kí n má ṣiṣẹ́ torí ò lè ríṣẹ́ tó bá ní iṣẹ́ gidi lọ́wọ́ tó mú owó gidi wá fún ẹ tó dẹ̀ jẹ́ pé iṣẹ́ yẹn tọ́ṣẹ́ ó tọ́yà ó ń sọ bills ẹ number one àwọn nǹkan tó máa ṣe ní sọ wípé ní ṣiṣẹ́ ọkọ ọmọ ní kó má ṣiṣẹ́ obìnrin alálùbáríkà tí ò tí lè dání tí ò tí ní iṣẹ́ tó jẹ́ wípé iṣẹ́ yàtọ̀ síṣẹ́ àwọn iṣẹ́ kan wà tẹ́ pé tó bá fẹ́ ra bàtà 1 million wàá mówó nínú ẹ̀ wàá rà ò ní mọ̀ bóyá ó rà àwọn iṣẹ́ kan wà tó yẹ pé tó bá ra bàtà 200,000 lẹ́ẹ̀mejì iṣẹ́ yẹn máa fì àwọn yẹn ò kí ń ṣe iṣẹ́ bọ̀ ọmọ kékeré ló máa ń dàgbà tó bá continue bọ̀ ìwọ obìnrin tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọkọ tó bọ́kọ kójọ tó jẹ́ pé ṣe ló ń bọ́kọ túká red flag ní fọkùnrin ìwọ tó ń ṣiṣẹ́ iṣẹ́ tó ò ní tí ò fún ẹ ní tó ò kí ń ṣe pé bóyá ò ní èrè 3 million lóṣù ṣùgbọ́n tó ń gbé ilé tó wà over 2 million ó rí pé ó ti ya wèrè ìyẹn ò kí ń ṣiṣẹ́ ó máa padà tòbò jẹun ni ìwọ tó ò ní iṣẹ́ gidi lọ́wọ́ tó fẹ́ máa live bí ẹni tí iṣẹ́ ẹ̀ tó ṣe tó tọ́yà ìwọ tí ọkùnrin sì ń bọ́ tó o tún fẹ́ máa bọ́ èèyàn ìwọ tó jẹ́ pé wọ́n sì ń fún lọ́wọ́ oúnjẹ ni tó o tún fẹ́ máa gbọ́ bùkátà ẹlòmíì tí kì í ṣe pé wọ́n ló ń fọpẹ́ ẹ̀ ṣiṣẹ́ ó máa padà di problem sórí ọkùnrin yẹn ẹ máa padà fi gígbára yín lórí gbẹ̀yìn ni gbogbo obìnrin láyé tó o bá tó gbangba sùn lọ́yẹ gbogbo obìnrin láyé tó o bá it's just like bí mo ṣe wà yìí kọkùnrin kan ní kí n má ṣiṣẹ́ nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ air hostel mo sọ fún àwọn èèyàn mi wípé tí wọ́n bá ní kí n má ṣiṣẹ́ yẹn máa da marriage rú marriage tó bá ní kí n má ṣiṣẹ́ máa dàrú kí marriage yẹn ti pé 100 máa dàrú marriage tó bá ní kí n má ṣiṣẹ́ máa da lé yẹn rú ṣá ni máa da marriage yẹn rú mi ìfẹ́ mọ nǹkan tọkùnrin yẹn ní nǹkan tó bá fẹ́ fún mi bó jẹ́ kí n lọ máa nọjú láàárọ̀ kó ṣí ṣọ́ọ̀bù fún mi bọ̀ pé kọkùnrin kan ní kí n má ṣiṣẹ́ kí ti marry ẹ̀ 20 years máa da marriage yẹn rú so ìwọ tó ò tí ì marry àbí tó ṣe marry tọkùnrin sọ fún ẹ pé kó má ṣiṣẹ́ o ò dẹ̀ rí as red flag o wà comfortable kọkùnrin máa fún ẹ lówó o ò dẹ̀ jà kó jà pátápátá kọkùnrin yẹn gan ní obìnrin alálùbáríkà lélẹ́yìí obìnrin o ò tiẹ̀ mọ̀ bóyá ọkùnrin yẹn gan tiẹ̀ fi size ẹ̀ bóyá ó fi mọrú obìnrin tó jẹ́ ni tó ọkùnrin máa offer ẹ ìwọ tó ò ṣiṣẹ́ tọkùnrin offer ẹ ní ilé ní àwọn location kan tó mọ̀ pé ìran bàbá àti ìyá ẹ̀ gan ò gbé bẹ̀ rí tó jẹ́ pé ibi tó ń gbé ò gbérú èèyàn ọkùnrin offer ẹ nírú ilé bẹ́ẹ̀ o sọ pé jẹ́ ká jọ pín no má ṣe bẹ́ẹ̀ ẹ wò mo ṣe ń dé ni ẹ lọ bá mi wá a room and a parlour self contained ti tó mi
ẹ jẹ́ ká manage ẹ̀ ná ká owó tá máa fi ṣe kíní yẹn ẹ fi dá mi lókoòwò àbí kẹ́ kó owó yẹn kẹ́ jẹ́ ká fi develop tiwa tó bọ́kùnrin pèrò bẹ́ẹ̀ tó jẹ́ pé ìwọ gan-an sọ pé ilé báyìí ni mo fẹ́ nǹkan báyìí ni mo fẹ́ gbogbo nǹkan tó máa mú ọkọ náwó ọkùnrin yẹn máa padà ta boxers ẹ̀ jẹun ni wọ́n máa padà mú aṣọ bá ọkùnrin yẹn ní bus stop ni ìwọ tí ó jẹ́ wípé o mọ̀ wípé o ṣiṣẹ́ ọkùnrin o dẹ̀ ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ọdọ́kùnrin ní kó má ṣiṣẹ́ o dẹ̀ wà comfortable o wá dúró lórí pé ẹni tó ti ní kí má ṣiṣẹ́ gbogbo bùkátà mi náà ló máa gbé orí ẹ̀ ti dàrú ọkùnrin yẹn máa padà kíkà àbámọ̀ bẹnu wípé ó fẹ́ ẹ kò sí bí ẹ ṣe fẹ́ ṣe red flag ní fọkùnrin ọkùnrin yẹn máa padà fi gígbára yín lórí gbẹ̀yìn ẹ jẹ́ n play voice note kan fún yín. eléyìí nìkan ni máa play ìkejì lọ́la lórí TikTok ìkejì máa play ẹ̀ lọ́la. Ẹ̀ka sọ́mà nǹkan tí mo lè sọ ni pé èmi àtọkọ mi a gbádùn ara wa. Ẹ ṣe máa gbádùn ara yín. Mi ò gbádùn wọn látàárọ̀ dalẹ́ rí. O ò lè gbádùn ẹ̀. Bó múnú mi dùn léni ìbànújẹ́ ibẹ̀ ló pọ̀ jù. Bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn. A dẹ̀ ṣe fẹ́ra wa ní àìtí wọ 2 years rárá. Ọmọ kan dẹ̀ ni mo ṣe bí fún wọn. Èní èpè ọ̀la èpè. Of course ó máa ṣépè Ó fún dẹ̀ ẹ. yẹn ṣépè fún mi tó ń ṣe gbogbo ẹ̀ mi ò ti torí ẹ̀ pé kí n sọ̀rọ̀ padà sí wọn. Ìgbà míì wọ́n á dé láago 1 òru wọ́n á dé láago 3 tó bá tún dé wọ́n á tún lo ògbójú wọlé mi ti torí ẹ̀ kí n sọ̀rọ̀ sí wọn. Gbà tó ò ṣiṣẹ́ o add value sí live ẹ̀ náà kí ló fẹ́ máa respect ẹ fún. Ẹ máa gbọ́ nǹkan tó fi ló ń tọ́jú òun. Oúnjẹ nìkan ń tọ́jú ẹ̀ ìfún lẹ́dọ̀ ọmọ ìfún. Tí mo bá béèrè nǹkan wọn ò ní ṣe fún mi. Ẹgbọ́n tó ló ń tọ́jú òun. Àfi tó bá wù wọ́n látọkàn láti ṣe fún mi wọ́n dẹ̀ ní kí n máa ṣiṣẹ́. Wọ́n ní kí n máa ṣiṣẹ́. Wọ́n ní kó má ṣiṣẹ́. Mi ọmọdé ara mi dẹ̀ ni mí mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe sára yẹn. Even though sex ní pé okó dídó wọn fi mi ìgbádùn okó dídó wọn. Tó bá máa dó mi bóyá ẹ̀kan lóṣù. Nígbà tó ò ṣiṣẹ́ kò ní fẹ́ kó lóyún mi. Tó bá máa dó mi lẹ́ẹ̀mejì lóṣù yẹn náà bóyá wọ́n á ṣe báyìí wọ́n á sáré yọ. Kò dùn mọ́ mi nú. Ìgbà mi by sex máa wù mí láti ṣe. Tó yẹ pé máa wù mí láti dóko mi ò ní lè dóko èèyàn tó jẹ́ pé wọlé á lejú wọlé. Nígbà tó ò ṣiṣẹ́ tí ò sí iye tó mú bọ́lẹ̀. Ọkọ láya ń pé kinní wọ́n kàn máa lejú wọ́n máa ṣe gbogbo ẹ̀ nínú ilé. Ó wá jẹ́ kó sú mi. Ó jẹ́ kó sú mi mi ò mọ ẹni tí mo fẹ́ pè tí mo fẹ́ rojọ́ fún. Even though mo pe àwọn family wọn pé bó ṣe ń ṣe sí mi. Tó yẹ pé èpè ló máa ṣe fún mi wọ́n máa ṣe gbogbo ẹ̀ kò sọ̀rọ̀ tí wọ́n lè sọ tán sí mi. So mo pe àwọn family wọn wọ́n nípa àwọn máa bá wọn sọ̀rọ̀ state náà wọ́n sì ń ṣe náà so ó wá jẹ́ kó sú mi mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ ọmọdé ara mi dẹ̀ ni mí mo dẹ̀ ti bímọ kan tẹ́lẹ̀ tó jẹ́ pé ọmọ mi yẹn náà wọn ò fẹ́ rí sójú. Wọ́n ṣe fẹ́ rí sójú nígbà tẹ́ pé liability ni ìwọ òṣìṣẹ́ o fẹ́ tún wá gbọ́mọ wá ká wọn mọ́lé. So ẹ jọ̀ọ́ ẹ gbà mí lámọ̀ràn. Àmọ̀ràn tí mo máa gba gbogbo ẹni tó bá wà ní voice note kejì yẹn ó ṣe kíní díẹ̀ bórí TikTok máa ti play yẹn lálẹ́ ọ̀la. Ẹni obìnrin tó bá kàtó tó mọ́ra ẹ lóbìnrin tó dángájíá tí complex ò ti pa ẹ́ tí low self esteem ò ti pa ẹ́ tí ayé ẹ̀ ò ti polúkúmuṣu ọkùnrin ò ní sọ fún ẹ pé kó má ṣiṣẹ́ kó o dẹ̀ gbà pé ò ní ṣiṣẹ́. Mo sọ fún yín pé ìfẹ́ nìkan ò tó nínú ìgbéyàwó gbogbo ìfẹ́ tẹ̀ ń rí yẹn gbogbo dẹ̀dẹ̀mí yẹn nígbà tó bá di Mrs. Lágbájá tán wàá rí pé ọkùnrin á kọ orin míì toró mọ̀ pé wọ́n ti tòjébo lóòṣà lọ́wọ́ bàbá ńlá kú bàbá ẹni tó máa bọ especially tó bá wá láti ilé tó yẹ pé o ò lè sọ pé mi nǹkan má sọ pé wọ́n ń kà fún mi ṣé ẹ ya wèrè ni ṣé nǹkan ṣe yín ni ṣé wọ́n máa la orí yín fi kó nǹkan sí ni nbóbìnrin làwa yìí náà ọkùnrin kan ò lè sọ fún mi pé kí n má ṣiṣẹ́ kí n ti marry ẹ̀ for 40 years máa da marriage yẹn rú máa da marriage yẹn rú nítorí pé ẹnu mi ti fẹ̀ lórí ibi tí mo jókòó sí in tí mo ti at least nǹkan tí mo ti order lẹ́ni ní bàtà ní báàgì at least ó ti over 400 pounds tí mo ti order níbi tí mo jókòó sí lẹ́ni honestly
Ọlọ́run ọba tí mo ti order lẹ́ni fúnrara mi. So ṣé mi yẹn lọkùnrin yẹn kó máa wá sọ fún mi pé kí má ṣiṣẹ́. Báwo ló ṣe fẹ́ sọ fún mi pé kí má ṣiṣẹ́? Dẹ̀ dúró ẹ ló ní kí má ṣiṣẹ́. Òun ló ní kí má ṣiṣẹ́ ẹ̀yin wèrè ọ̀rọ̀ tó rùn létí. Òun ló ní kí má ṣiṣẹ́. Òun ló ní kí má ṣiṣẹ́. Báwo ni ló ṣe fẹ́ dú ẹ? Kò lè dú ẹ. Kò dẹ̀ lè allow ẹ kó mú ọmọ tó bí síta wá nítorí pé liability ni wọ gangan fún rẹ̀ jẹ́. Tó bá dẹ̀ ti mú ọmọ mi wá, ó tún gbé bùkátà mi wá nìyẹn. Ó máa ṣépè fún ẹni torí àríbànújẹ́ ló jẹ́ fún. Torí ó ṣiṣẹ́ gbogbo kọ́bọ̀ tó ná àpò ẹ̀ ló ti ń wá. Ìmí wọn á tún máa fún lówó. Owó ẹlẹ́dàá mi jọ o. Má jẹ́ rinrún rìn yẹn. Kódà kí n fẹ́ Cubana. Mo mọ̀ pé ìyàwó Cubana ń ṣiṣẹ́. Ó ní nǹkan ọkọ ẹ̀ tó run. Ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ nǹkan kan. Tẹ́ ẹ̀ já mọ́ nothing. Ẹ̀yin tẹ́ ẹ̀ bọ́ láńlé tẹ́ ẹ̀ bá nǹkan kan nílé. Ọkùnrin á ní kẹ́ má ṣiṣẹ́. Ìgbé tí ìyá àti bàbá yín ò gbé, ilé tí ò gbé lẹ fẹ́ gbé. Nǹkan tí ò jẹ lẹ fẹ́ jẹ. Ayé tí ò lò lẹ fẹ́ lò. Ẹ fẹ́ máa live big ṣùgbọ́n ẹ fẹ́ ṣiṣẹ́. Ó wá ní ọkùnrin tó bá wọlé á máa gbé ẹ ṣépè. Ó sì máa gbé ọmọ ẹ ṣépè nítorí kò sí value, kò sí nǹkan kan tó ń add sí life ẹ̀. Kò sí ní tí ọkùnrin tí ò kì í fẹ́ firú ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó ń ṣe bẹ́ẹ̀ complex ló fẹ́ bayé wọn jẹ́. Kì í ṣe pé wọ́n love ẹ. Nǹkan tó wà lọ́kàn wọn ni pé tó bá lọ bí iṣẹ́ ọkùnrin lè fẹ́ dú ẹ. Wọ́n lè fẹ́ ta sí ẹ. Wọ́n lè fẹ́ fìlọ̀kulọ̀ lọ ẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ oníṣìná ni wọ́n. Apani ni wọ́n tí ò fẹ́ jẹ́ kó mú dà kọjá orí wọn. Lójú tí wọ́n tó bá lọ ṣiṣẹ́ ọ̀gá toast ẹ ọmọṣẹ́ á fẹ́ sọ pé ó fẹ́ dú ẹ kí wá ló kàn ẹ́ ṣáwọn ló di flower ẹ ni. Ṣáwọn ló di flower ẹ ni. Báwo ló ṣe máa wà tọkùnrin máa ní kó má ṣiṣẹ́ tí wọ́n náà feel comfortable. Tí ìkọ́ tí ẹ̀ ń bí mi nínú mi ìfẹ́ sọ torí tí bá sọ tó bá gbọ́ láti mọ̀ pé mo fẹ́ sọ̀rọ̀ lọ síbi ẹ̀ bọ̀ bó ṣe ń gbé mi nínú wàá máa ní ó dìgbà tọkùnrin bá sọ fún ẹ pé kó lọ ṣiṣẹ́. Ó dìgbà tó bá jáde lẹ́nu ọkùnrin ọ̀lẹ ló ń ṣe bí àtòbò jẹun àfòbò kalẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ọkùnrin òun láti endorse ẹ̀ ọkùnrin òun láti validate ẹ̀ fún ẹ kó lọ ṣiṣẹ́ kó tó mọ̀ pé ó yẹ kó ṣiṣẹ́. Yes, tó bá ní iṣẹ́ tó ń tọ̀ṣẹ́ tó ń tọ́yà tó bá ní iṣẹ́ gidi lọ́wọ́ tó ní ṣọ́ọ̀bù tí ṣọ́ọ̀bù ẹ̀ ń pa owó tó fún ẹ ní 3 million bóyá 1 million per month kódà kó máa jèrè 200,000 per month ọkùnrin kò ní sọ fún ẹ pé kó má ṣiṣẹ́ kó dẹ̀ sọ pé ò ní ṣiṣẹ́. Ọkùnrin kò ní sọ fún ẹ bẹ́ẹ̀. Ọkùnrin kò ní sọ bẹ́ẹ̀. Alápá má ṣiṣẹ́. Ọ̀bùn yín rí kó ọkọ ti rọ̀ mọ́. Olọ́kọ ohun tó kú ni ò jẹ́ kó ń wẹ̀. Ìwọ ọ̀bù tẹ́lẹ̀ tó kì í fẹ́ wẹ̀ tọkọ máa sáré jàjà lọ kú. Ìwọ tó fẹ́ ṣiṣẹ́ tẹ́lẹ̀ tó jàjàrí ẹni tó sọ fún ẹ wípé ìwọ tó ti fẹ́ fò tẹ́lẹ̀ tó jàjàrí ẹni tó ṣe sù ó máa fò ní. Ìwọ tó fẹ́ ṣe tẹ́lẹ̀ tó jàjàrí ẹni tó sọ fún ẹ pé kó má ṣiṣẹ́ ó máa kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ni. Wọ́n wá tẹ̀ wá ní pé kẹ́ má ṣiṣẹ́. Ayé àwọn tó ń ṣiṣẹ́. Ayé tí àwọn èèyàn kan ń ṣe. Ayé tí àwọn tó ń ṣiṣẹ́ gan ò lè jẹ lẹ́yìn fẹ́ máa jẹ. Ta ló mú bọ́ọ̀sì? Ta ló mú ọkọ̀ ojú omi bí òun ṣe irú ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́? Ta ló ń jọ ìmọ̀ márúwá bí òun ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́? Ta ló mu gàrí bí òun ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́? Ta ló ń gbé ní self-contained tí òun ṣe room and a parlour bí òun ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́? Ẹ kó ṣì dànù. Ẹ lọ wáṣẹ́ ṣe. Ẹ lọ wáṣẹ́ ṣe. Bí mo ṣe wà yìí mo ń ṣiṣẹ́ lójú méjèèjì ni. Mi ì ní ṣe part time. Mi ì dẹ̀ ní ṣe overtime. Torí iṣẹ́ tí mò ń ṣe gan ó take time mi ju pé kí n sọ pé mo fẹ́ máa ṣe overtime. Mi ì ṣe rí. Ẹ lọ wáṣẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìlú yìí. Àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti wà nínú ìlú for years. Wọ́n ti wà nínú ìlú before àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń dé. Àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń dé wọ́n gbé nǹkan rẹ̀ ṣe jù yín lọ torí pé owó bàbá ti ba ayé yín jẹ́. Owó bàbá yín náà ni benefit yìí ni ẹ fẹ́ ṣiṣẹ́ ẹ fẹ́ ṣe nǹkan kan. Nǹkan kò ṣe yín tẹ́ fi ń gba benefit o. Àtẹ̀láwọn tó sick. Aláwọn tó ní reason. Aláwọn tó láwọn ọmọ kéékèèké lọ́wọ́. Ìwọ tó sick tí nǹkan kò ṣe kí ló dé tó lè ṣiṣẹ́? Ìwọ tó kì í ṣàgbàlagbà tó kì í ṣarúgbó kí ló dé tó lè ṣiṣẹ́? Ẹ worú eléyìí ń sìn 2 years wọ́n ṣẹ̀ṣẹ̀ máa rí ọdún méjì
o dẹ̀ ti níru problem yìí ọ̀pọ̀lọpọ̀ olórí ẹ̀ ò dẹ̀ sọ fún ẹ wípé nítorí pé o ò ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ olórí ẹ̀ ò sọ fún ẹ pé gbogbo obìnrin tó bá ti wà ní position ẹ̀ ọkùnrin máa ń padà má love wọn mọ́ ìfẹ́ ò tó nínú relationship ìfẹ́ ò tó nínú relationship tó o bá ti ní nǹkan tó ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tí ọkùnrin máa lè sọ pé àdìá mo máa broke sáré bá mi wá 1 million bẹ́ẹ̀ yẹn kó ní dáàdi wa mi ò ní 1 million bọ̀ mo lè fún yín ní 200,000 ọkùnrin máa ó máa forí ẹ̀ padà jógẹ̀lẹ̀dẹ́ ni ó máa forí ẹ̀ padà jógẹ̀lẹ̀dẹ́ irú yín tó bá wá yá tọkọ yín bá tẹsẹ̀ síta ẹ wá lọ sọ wípé ẹ̀ẹ́dẹ̀ tí bá jìyà ìyá ò fowó lẹ́ bá jẹ́ ìwọ ló jẹ ìyà lára ẹ̀ ò bọ́kùnrin kankan jìyà ìyàwó ló bá jẹ́ ìwọ ló kàwé tó ní kó má ṣiṣẹ́ tó gbé gbálẹ̀ tó ṣiṣẹ́ ìwọ ló kọ́ṣẹ́ tó ní kó má ṣiṣẹ́ tó lóò ṣiṣẹ́ ìmí ọkùnrin ò ní lè dá yín lókoòwò owó á máa jábọ́ sí yín lọ́wọ́ ẹ ní lè tọ́jú nínú owó yẹn kẹ́ ẹ fi dára yín lókoòwò ẹ tún máa expect ẹ máa wẹ tó máa dá yín lókoòwò ṣọ́kùnrin ló bí yín ṣóun ní ìyá yín ni ṣóun ní bàbá yín ni ṣé wọ́n ń kọ ẹran mẹ́ran kọ̀ọ̀kan pa ni ṣé nítorí pé ó dẹ̀ ti fẹ́ yín ṣó ti lugúdẹ ṣó ti dáràn ni ṣé dandan ni ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ wáṣẹ́ ṣe bíbélì gan sọ wípé ọwọ́ tí ò bá ṣe ò gbúdọ̀ jẹ ẹ lọ wáṣẹ́ ṣe nǹkan tó dá wù ọ́ lẹ́yìn ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ wáṣẹ́ ṣe yé ṣòbò kalẹ̀ bàbá Wàsíù ti ní ẹni tí ò bá ti lè ṣiṣẹ́ kó má fún lóko kó yé bímọ òfò ọmọ àdánù sílẹ̀ ẹ lọ wáṣẹ́ ṣe alápá má ṣiṣẹ́ ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ wáṣẹ́ ṣe. Mo ń rí ọmọ kan lórí TikTok lẹ́ni mi fẹ́ dárúkọ ẹ̀ ó ń advice ọmọ mi ó sọ fún yẹn wípé mo fẹ́ kó keep ara ẹ wàá rí àwọn ọkùnrin míì tó máa rán ẹ lọ sí ìlú òyìnbó wàá rí àwọn ọkùnrin míì tó máa ṣe dáadáa pẹ̀lú ẹ tó máa gbé owó kalẹ̀ fẹ́ tó máa ṣe kíríkọ fún ẹ nílé ayé yín lóbìnrin kó jẹ́ pé nǹkan tẹ́ máa anticipate nǹkan tẹ́ máa rò ní pé kẹ́ máa wá ọkùnrin tó máa gbé yín lọ ìlú òyìnbó kẹ́ máa wá ọkùnrin tó máa ra mọ́tò fún yín ọkùnrin ò ra mọ́tò fún mi ọkùnrin ò ra tíkẹ́ẹ̀tì fún mi àfi tó bá jẹ́ gift bọ̀ pé ọkùnrin tó jẹ́ boyfriend ra tíkẹ́ẹ̀tì fún mi èmi gan ó ti rí mi sí ọkùnrin ò ra mọ́tò fún mi fúnra mi mo ra mọ́tò ara mi ẹ lọ wáṣẹ́ ṣe ẹ sì ń dúró lórí mo ń gbọ́ tí lady yẹn sọ pé wàá múra tí wàá wọ club wàá wọ àwọn club kan báyìí wàá ráwọn ọkùnrin kíní kan ó ṣe jẹ́ pé gbogbo àlámọ̀rí yín around ọkùnrin tó máa fún yín lówó ní club around ọkùnrin tó máa fún yín ní ticket around ọkùnrin tó máa send yín lọ sí kíní kí ló dé tẹ́ ẹ sọ òbòdì commercial kí ló dé tẹ́ ẹ sọ òbòdì tin line kí ló dé tẹ́ ẹ sọ òbòdì Bàsírà olódodo kí ló dé tẹ́ ẹ sọ òbò di 7 doors kí ló dé tẹ́ ẹ sọ òbò di everybody loves Jennifer ayé yín ti tàpá gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ mo ń rí ọmọ yẹn tó ó advice ìkejì ẹ̀ pé bó ṣe wà ó sì lè jáde wàá ráwọn ọkùnrin tẹnu wọn bò tọmọ àwọn obìnrin tó rí tó ń lọ sí abroad yẹn ọkùnrin ló ń ṣe fún wọn kí ló dé tẹ́ ń plan life yín around ọkùnrin kí ló dé tẹ́ ń plan life yín around pé kọkùnrin ṣe nǹkan fún yín kí ló dé tẹ́ ẹ̀yin gan ò tiẹ̀ lè dúró èmi èso ọmọ agùn máa tẹ̀ èmi gan níbi tí mo fẹ́ dúró sí mo fẹ́ kọkùnrin gan wá tọrọ lọ́wọ́ mi honestly ó lè má jọkọ mi kò jọkùnrin mà ní àǹtí mà torí mi ò ní bèrè lọ́wọ́ ẹ kí ló dé táyé yín rí báyìí kí ló dé tẹ́ ẹ ti sọ òbòdí láńbẹ́bẹ́ kí ló dé tẹ́ ẹ sọ òbò di thin line kí ló dé tẹ́ ẹ sọ òbò di 7 doors tẹ́ ẹ sọ òbò di everybody loves Jennifer kí ló dé tẹ́ ẹ sọ òbò di Làbákẹ́ olódodo tẹ́ ẹ sọ òbò di oríṣiríṣi sinimá ẹ ti ya wèrè ẹ lọ wáṣẹ́ ṣe òbò sí fún títà ọ̀fẹ́ lọ́lọ́run fún wa lóbò ọ̀fẹ́ la fi fún ọ ọ̀fẹ́ ni kò fẹ́ lòmíì ọ̀fẹ́ ni lady yẹn sọ mọ́nàmọ́ná lọ́sàn yìí má tẹ̀lé àwọn ọkùnrin tó ń data ó fine ó pretty ọmọ tó da ló máa para ẹ̀ ọmọ tó da màmá mi á ní ọmọ tó da ló máa para ẹ̀ èyí tí ò da mìíràn ló máa wò kú ọmọ tó da tó dẹ̀ máa para ẹ̀ yẹn ìjọ tó bá lọ tẹ̀lé àwọn bọ̀bọ́ ní klọ́ọ̀bù tó máa fi orí ẹ̀ gún ọṣẹ tó máa rìnrìn àjò àrè máa bọ̀ ìjọ náà continue gbogbo britain ṣe bẹ́ẹ̀ wọ́n máa padà forí yín jó láńbébé ni wọ́n máa padà gé orí yín fi bọ̀gún ni wọ́n máa padà fi ẹ̀jẹ̀ yín ṣètùtù níṣẹ́ lẹ́ẹ̀ni gbọ́ràn ẹ gbọ́ lélẹ̀ ẹni tó bá rìnrìn kùnrin ó di dandan kó rírì kúrì
ẹ lọ yíwà padà, ẹ lọ wáṣẹ́ ṣe, ẹ lọ wáṣẹ́ ṣe, ẹ má gbójú lóbò abẹ́ yín, ẹ má máa ta òbò jẹun, òbò kì í ṣe sinimá, ẹ má sọ òbò di National Theatre, ẹ lọ wáṣẹ́ ṣe, ojú tì mí fún yín kéèyàn máa sọ openly ipe o fine bó ṣe fine tó bá wọ club lásán o pretty. Mo dẹ̀ ń gbọ́ tíyẹn náà ní òun fẹ́ lọ ṣerun ojú, ẹ máa ṣerun ojú, èmi ráyè irun ojú. Ṣé ẹ rí mi tí mo lè rẹ́ni tó ń ṣiṣẹ́ lójú méjèèjì nílùú yìí nírú iṣẹ́ tí mò ń ṣe, torí àwọn kọ́kọ́ wà tó tiẹ̀ nílò. Ṣé ẹ rí mi tí mo lè kanná torí pé mo ráyè ẹ̀. The little time tí mo ní tí mo fẹ́ lọ nǹkan tí mo máa ń ṣe lára mi báyìí ó ní kí n lọ fọ ẹsẹ̀ mi, kí n fọ ẹsẹ̀ mi, kí n dẹ̀ paint ẹ̀ ó tán. Èmi fúnra mi ni máa fi vit fa irun ara mi. Ẹ máa ráyè lọ ṣe kọ́nà, ẹ ráyè lọ ṣerun ojú. Aláṣẹ́wó ọmọ àtòbò jẹun akúnakúnà. A ní tó bá ti wọ klọ́ọ̀bù, wàá sì ráwọn bèbí tó ṣe kinní kan, wàá sì rọ́kùnrin tó máa pè ẹ́, wàá sì rọ́kùnrin tó máa ṣe gbá kan, wàá sì rọ́kùnrin tó máa ṣàwo kan. Mi gbọ́ pé kó tiẹ̀ padẹ̀ mọ́ ọjà ẹ, kí wọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe bísínẹ́sì ẹ, kówó bẹ̀rẹ̀ sí ní máa dé, kí gbogbo ayé rí ẹ wípé o ti yíwà padà. Àṣà òbò yìí ṣá, àṣà òbò yìí ṣá lẹ̀ ń tà, àṣà òbò yìí ṣá lẹ̀ ń tà. Ọlọ́run ẹ máa tà á wọ ibi tẹ́ ẹ̀ ti ní padà bọ̀, ẹ sì máa wọ ọkọ̀ àìrè máa bọ̀. Ẹ̀yin aláṣẹ́wó ọmọ àtòbò jẹun, ẹ lọ wáṣẹ́ ṣe, ẹ lọ wáṣẹ́ ṣe. Gbogbo ẹ̀yin obìnrin tí ọkùnrin bá ní kẹ́ má ṣiṣẹ́, ẹ lè jèrè, ọbọ yìí jèrè lẹ́yìn ọkùn, láì jẹ́ pé bí wọ́n ní kẹ́ má ṣiṣẹ́, kìdẹ́ ṣe pé bóyá wọ́n dá yín lókòwò kọ́kọ́ àbí ẹni nǹkan kan tẹ́ ẹ ṣe, ọ̀lẹ ni yín, ẹ fẹ́ tó bòbọ̀ lẹ̀ ni. Marriage yẹn ò lè kò wó ṣe bó ń re lẹ́yìn ọdún méjì ẹ máa padà sunkún wá ni, kò sọ́gbọ́n. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin kọ́ lẹ máa já kankan, ọpọlọ orí yín ò dẹ̀ ní sọ fún yín wípé ọmọ tó ti ṣe tán, tó ti jáde yunifásitì, tó ti kọ́ṣẹ́ parí, kọkùnrin kan wá sọ fún ẹ wípé kó má ṣiṣẹ́, kò má ṣiṣẹ́ tí kì í ṣe pé bí ọkùnrin tó jẹ́ multi-billionaire àbí multi-millionaire tó yẹ pé òun náà alátàrà go ni òun náà sì ń struggle. Ayé ẹ ti bàjẹ́ baby, ayé yín ti bàjẹ́, ayé yín ti bàjẹ́ baby, ayé yín ti ta. Ẹ lọ wáṣẹ́ ṣe. Ìkejì mi ní plan B ó dórí TikTok lọ́la, ìyẹn máa fọ́ nìgan. Eléyìí mo ní kí wá sọ fẹ́yìn obìnrin ni, ẹ̀yin obìnrin adójútì ni, ẹ̀ ń dójú tìyàn, ẹ̀ ń dójú tìyàn, ẹ̀ máa ń dójú tìyàn o. Bẹ́ẹ̀ náà ni mò ń sọ, tí mo sọ ẹni tó múra anyhow. Obìnrin mi wà tó ṣe rí ngbà míì, obìnrin mo fẹ́ sọ fún yín pé obìnrin tó múra yẹn nígbà tí mo máa gbọ́ wọn náà baṣọ yẹn jẹ́ ni. Kì í ṣe gbogbo àwọn tó múra bẹ́ẹ̀ náà jẹ́ oníranù. Wákà àbámọ́ bínú tọ́ ni o, kò ṣe gbogbo àwọn tó múra bẹ́ẹ̀ yẹn ló oníranù. Àmọ́ aláṣẹ́wó gan ó lè múra ní múra ọmọlúàbí káwọn èèyàn máa mọ̀ pé aláṣẹ́wó ni. Kí ẹni tí ò dẹ̀ ṣe nǹkan kan kó múra bí ọmọ aláṣẹ́wó, ìrínisí ni sọni lọ́jọ́. Ó máa múra bó ṣe fẹ́ kí wọ́n àdírẹ́sì ẹni. Ẹ lọ wáṣẹ́ ṣe, wọ́n pe aláàrú ẹ̀ bá wọn gbé gbá, wọ́n pe bírísọ pé ẹ̀ bá wọn gbé gbá. Àwọn èèyàn ń ṣe content lórí Facebook, wọ́n ń gbaṣẹ́, wèrè ara yẹn ẹ̀ ń tòbò káàkiri. Ọmọ kan wà lórí Facebook, àbúrò mi lọmọ yẹn, Paramount. Nísìnyí nǹkan tó ṣe nísìnyí mo ti béèyàn kan sọ pé ó ṣe máa ṣe content yìí rí, kò dá mi lóhùn. Mo rí pé ọmọ yẹn ti ń ṣe, ó ń lọ sínú àwọn ọjà. Mo bá àbúrò mi kan sọ lọ́kùnrin, mo ní lọ máa ṣe content ní time tí nǹkan wọ́n, mo ní máa lọ sínú ọjà kó lọ bá compare prices. Mo bá ọmọ yẹn sọ, mo rí pé guy yẹn ti ń ṣe kíní yẹn sí, ó dẹ̀ ń tà. Ó ń lọ sí àwọn big market tí wọ́n ti ń ta nǹkan, ó ń lọ síbẹ̀. Nígbà ọmọ yẹn jáde ní school o, kò ṣe illiterate o, bóyá polytechnic kan ló ti jáde l'Abẹ́òkúta, tó ní mo mọ̀ tó wà ní school. Ó jáde o, ọmọ Paramount kíní kan yẹn, ó jáde. Ẹ wo bó ṣe ń já káàkiri tó ń lọ sí kí nígbà tí olóbò tó fẹ́ tà. Ẹ̀yin olóbò yamiyami, olóbò òfò, olóbò àdánù, ẹ lọ wáṣẹ́ ṣe, ẹ lọ wáṣẹ́ ṣe, ẹ lọ wáṣẹ́ ṣe. Òbò kì í ṣe 7 doors. Ẹ lọ wáṣẹ́ ṣe. Àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n máa forí yín gún láńbébé ni, wọ́n á máa gé orí yín, wọ́n á máa forí yín bọ̀gún, wọ́n àwọn ọmọ yahoo á máa pa yín nípa túẹ́. Ẹ lọ wá iṣẹ́ ṣe. Ẹ yé dojú tó obìnrin. Iṣẹ́ lèèyàn ń ṣe tó fi ń jàre ìṣẹ́.
iṣẹ́ lèèyàn ń ṣe tó fi ń yá má jìyà lọ́fà iṣẹ́ lèèyàn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ìyà ń jẹ nílé ọkọ lẹ́ni àìríṣẹ́ lọ́wọ́ òun ló fi ìyà jẹ yín kò sí ọkùnrin tó mọ̀ wípé tó bá dápáwò ìyàwó mi lè gbé mi bó bá máa ṣe wàá tó bá máa dóbò gan àdó tí ò ní jẹ́ kó mọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tí ọkùnrin ní ẹfọ́ntì láti máa gbé kọ́ọ̀lù àlè lójú ẹ̀ àìríṣẹ́ ni alábọ́dó ní aya wọn ní báràkì àìníṣẹ́ ló ń fà á tọkùnrin fi máa kọ́ọ̀lù àlè lójú yín àìníṣẹ́ ni jámọ́ nǹkan kan ní nǹkan kan tẹ́ ń fi sórí tébù àìníṣẹ́ ni ẹ̀yin alábọ́dó aya báràkì àìníṣẹ́ ni ọkùnrin fi máa gbé kọ́ọ̀lù àlè lójú yín àìníṣẹ́ ni àìníṣẹ́ lọkùnrin máa fi kú ọkọ̀ àbọ̀ òṣì èrè kó sì dànù àìníṣẹ́ ni bọ̀ tó bá di wípé ọkùnrin rí pé òun ò rówó oúnjẹ fílẹ̀ òun dẹ̀ ń délé òun jẹun ọkàn òun balẹ̀ tó bá máa ṣorí burúkú ta gan kò ní jẹ́ kó mọ̀ nínú ilé tó bá lọ máa náwó àná kíní ta kò ní jẹ́ kó mọ̀ tóyàn kan bá fẹ́ sọ̀rọ̀ pé a ní náà jọ o má kọjá àyè ó ti mọ̀ pé kòkó ọbẹ̀ òun wà nulẹ̀ ẹ̀yin alábọ̀dó ẹ̀yin ìyàwó láńbébé ìyàwó fan belt ẹ̀yin ìyàwó tó jẹ́ pé bí wọn ò múlẹ̀ ẹ̀ lè jẹ wọ́n bá ti fún yín lówó láì tún máa béèrè owó kán ẹ̀yin ìyàwó ẹ jẹ́ káwọn dádì wá dé kò síṣẹ́ ní Nàìjíríà so ńgbà tí ò síṣẹ́ ní Nàìjíríà náà ṣe ń tàbò ókè máa tàbò ńgbà yẹn o kò síṣẹ́ ní Nàìjíríà kọ́ máa ta òbò nínú kò síṣẹ́ ní Nàìjíríà kò síṣẹ́ ní Nàìjíríà àwọn èèyàn ń taṣẹ́ àwọn èèyàn ń ṣiṣẹ́ àwọn èèyàn sì ń ta pure water mama 70 mo rí lẹ́ni tó sọ pé òun jẹ́wọ́ òun ò dẹ̀ lára tóun fẹ́ tà òun ti pé 70 ló ń jẹ́ kó máa ta pure water mo wo interview yẹn lẹ́ni ló jẹ́ kó máa ta pure water because most of àwọn obìnrin you don't want to start small ọ̀pọ̀lọpọ̀ yín ò lè ta pure water ẹni owó yẹn ò tó yín ṣé ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ tó lọ ń gbé ní duplex níbi tí ní àdúgbò tí ìyá àti bàbá ò gbé rí tó ń gbé ní duplex tó ń gbé ní estate ṣé ìyẹn ló fẹ́ lọ ta pure water ṣé ìyẹn ló fẹ́ lọ ta pure water ṣé ẹni tó jẹ́ wípé òun nìkan láyé ẹ̀ tó yẹ kó rọra jókòó kó máa manage kọkùnrin tiẹ̀ fẹ́ gbalé 2 million fún kò ní ẹ jẹ́ má gbalé 2 million ẹ bá mi gba bóyá a room self contained ẹ kówó yín tó kù yẹn fún mi ẹ jẹ́ kí n kó sórí ọjà kọ́rọ̀ àlùbáríkà máa jáde lẹ́nu ẹ sọ́kùnrin kó máa wò pé obìnrin leléyìí ṣé ìyẹn ló fẹ́ ta pure water ẹ fẹ́ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ẹ fẹ́ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ àwa yìí ńgbà táwa ṣe tán ní yunifásitì a tún padà lọ ń ta a tún lọ sí Katangua à ń lọ mìsẹ̀bọ̀ tọpá a lọ ń kó sídì máa gbé èjìká ní ṣọ́ọ̀bù máa kiri sídì sápá ni a lọ ń kó kiri kà ń tà àwọn nkú tí Túndékè lání ńgbà tí mo wà ní yunifásitì èmi ní Ṣàwòrò Idẹ agogo èèwọ̀ kò ṣeé gbé àjọ ta ni mo máa lọ kó tí mo máa kó lọ sí skul lọ tà máa kó lọ sí skul lọ tà tí bá wálé máa lọ sátúàní níjọ́ Tuesday àsùàní ní sọlọ máa lọ kiri sídì ńbẹ ẹ̀yin wèrè ẹ fẹ́ ṣiṣẹ́ torí mi ò lóbò tí mo fẹ́ tà ó lè ṣe rí history pẹ̀lú mi wọ́n lẹ́nìkan tiẹ̀ sọ pé òun ní history mi ẹ lè rí history pẹ̀lú mi torí mi ò tàbò jẹun mi tàbò jẹun iṣẹ́ ni máa lọ sásùàní lọ kiri sídì níjọ́ Tuesday tí bá wálé tí bá dẹ̀ lọ sí school máa lọ sí mainframe máa lọ kó sídì tí mo máa kó tí mo máa tà ní school owó tíkè gan tí mo jẹ àmóye owó tíkè gan tí mo jẹ dọ́là tí mi fún wọn ẹ̀yin wèrè ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ ṣiṣẹ́ iṣẹ́ lèèyàn máa ń ṣe kó tó jì ló máa fi ń jàre iṣẹ́ ẹ lọ ṣiṣẹ́ ẹ yé ta òbò ẹ ìgbọ́n òbò tó wà lábẹ́ yín ẹ má gbójúlé òbò yẹn bẹ́ẹ̀ ṣe ń gbójúlé òbò òun ló ń jẹ́ kẹ́ máa ṣẹlẹ́yà lórí social media kò wá sí tìjú mọ́ títìjú bá wà àjẹ́ kú lánàá tí gbogbo ayé mọ̀ pé àjẹ́ tó kú ló ọmọ kú àjẹ́ ké lánàá ọmọ kú lẹ́ni ayé ti mọ̀ pé àjẹ́ tó ké lánàá ló pọ̀ ọmọ èní jẹ ẹ̀yin ò kí ẹ̀pọ̀ ọmọ yín kú ẹ tún ṣèdí bàlàbàlà ẹ̀ ń jó ẹ ní rònú kò sí làákàyè ẹ lọ wáṣẹ́ ṣe o ẹ yé disgrace èèyàn ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ ṣiṣẹ́ yé làbò mọ́lẹ̀ ẹni ìyá obìnrin tí ò bá ṣiṣẹ́ lé ọkọ ìyá máa padà jẹ́ ni
obìnrin tí ò bá ṣiṣẹ́ ní ọkọ marriage ẹ̀ ò lè dúró obìnrin tí ò bá ṣiṣẹ́ ní ọkọ ọkọ máa pe àlè lójú ẹ̀ wá gbé fóònù sí speaker obìnrin tí ò bá ṣiṣẹ́ nínú ilé ọkọ ẹ rí pé gbogbo qualities yẹn lọ́bìnrin ní girl yìí sọ ọkọ máa jáde kò ní wọlé ọjọ́ mẹ́ta kò ní wálé torí ìgbà tó wà nílé kí ló fẹ́ ṣe fún bákan náà ni o lọ́pọ̀lọpọ̀ tó fẹ́ gbé kalẹ̀ tó lè move ẹ̀ forward kò ní súnlé obìnrin tí ò bá ṣiṣẹ́ wọn ò ní súnlé kò sí nǹkan kan tó ń súnlé pẹ̀lú ẹ̀ obìnrin tí ò bá ṣiṣẹ́ wọn ò ní àjẹkù ló máa jẹ irú wọn ló máa rí oúnjẹ jíjẹ wípé ọkùnrin ń tọ́jú òun ó ló ń tọ́jú mi ò fún mi lóúnjẹ ti fún lẹ́dọ̀ ẹ ti jaṣọ mọ́ oúnjẹ ẹ ti jọjọ́ iwájú yín mọ́ oúnjẹ tí oúnjẹ bá ti kúrò nínú iṣẹ́ yín ti bùṣe ẹ̀yin aláìní tìjú ará Galatia ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ wáṣẹ́ ṣe mo lábúrò kan mi kàn fẹ́ dárúkọ ẹ̀ lórí ìkànnì yìí mọ́ bó ṣe ń ta gàrí ata gold ata èédú kò sí nǹkan tí ò kí ń ta kò dẹ̀ sí Nàìjíríà o bò kò wá sọ́jà tí ò kí ń ta òun náà tó bá polópò wọn bá ń bẹ wọ́n bá ní wọ́n fẹ́ rẹ́ǹtì kọ́ọ̀pù wọ́n fẹ́ rẹ́ǹtì kíní kan wọ́n bá ń bẹ obìnrin bìnrin ẹ̀yin kan ẹ wá jókòó dẹni tó tún wà nílùú òyìnbó nìyẹn o ló ń ṣeṣẹ́ bí wèrè yẹn o ẹ̀yin tẹ́ ẹ wà níbì kan wọ́n ní lè ṣeṣẹ́ wọ́n wo ìdílé olóúnjẹ ni mo ti jáde ìyá mi máa gba oúnjẹ wọ́n bí mi sínú ẹ̀ ni ìyá mi ọwọ́ mi jiná àpá iyán gígún sì wà lọ́wọ́ mi odó mẹ́ta nínú odó ràpàtà ńlá ni tí ìyá mi bá gba òpó iyán a máa gún iyán wọn lọ́mọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ a mọ́ ọmọ ọ̀dọ̀ yàtọ̀ a máa gún iyán yẹn I don't lè ní for 100 people mo máa bá wọn wà máa jọ gúnyán ni wọ́n bí ìyá mi tó ń jẹ bàbá mi ń ṣiṣẹ́ hòtẹ́ẹ̀lì kẹ́bà lè mọ̀ pé ìdílé olóúnjẹ ni wọ́n ti gbogbo wa àbúrò màmá mi oúnjẹ mo máa gún iyán ẹ̀wò wọn ò ní sọ pé ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ náà ni mọ́ ní time àwẹ̀ a máa jọ jókòó pọ̀ mọ́ eléwé ni wọn ò ní sọ pé nítorí pé wọ́n lọ́mọ ọ̀dọ̀ ọwọ́ mi jiná fún iyán gígún ni so àti kékeré náà ti fi iṣẹ́ kọ́ èmi ò lóbò tí mò ń tà mí ìbá nílé ẹ lọ wá ṣẹṣẹ ẹ̀yin olórí burúkú ẹ̀yin náà lè máa lọ máa fẹ́ arúgbó fàgbàlagbà káàkiri nítorí owó tẹ́ tó máa jẹ nítorí pé àtẹ́lẹwọ́ yín ó ń tọ̀ yín jẹ àtẹ́lẹwọ́ yín tọ̀ yín jẹ nítorí iṣẹ́ apáre gangan ẹ lè ṣiṣẹ́ ẹ fẹ́ jẹ́ kí iṣẹ́ ọwọ́ yín kó tẹ́ yín ẹ máa wá àwọn tó lówó káàkiri ẹ máa wá àwọn tó lówó káàkiri ẹ máa wá ọbẹ̀ tó ti jiná káàkiri ńgbẹ bá rọ́bẹ̀ tó ti jiná wọ́n wá máa treat yín bí wèrè wọ́n á sọ yín di ọmọ ẹrú wọ́n máa treat yín jákujàku ńgbà tẹ́ bá jáde láti inú ìran tó dáa ó yẹ kí wọ́n lè sọ fún yín wípé ibi tó ń lọ yẹn kó mọ̀ pé nítorí owó lẹ ṣe ń lọ síbẹ̀ ẹ̀yin aláìní tìjú aláìní ròrí ẹ lọ wá ṣẹṣe kò ń ṣe àwọn èèyàn mi tó wà ń bíbà mo tiẹ̀ ní lady kan bíbà nígbà tí ọkùnrin kan tó mìtì tí yẹn fẹ́ ṣe bí olórí burúkú gba dànù ni ṣèbóun ló tún sọ ń sìn pé ọkùnrin kan lòun fẹ́ gbalé fóun àwọn eléyìí tọ́mọ jáde ní yunifásitì ó tọ́mọ jáde ní yunifásitì ẹ lọ wá ṣẹṣe kẹ́ ẹ kó sì dànù ẹ lọ wá ṣẹṣe ẹyẹ tòbò jẹun gbogbo yín tẹ́ ń tòbò jẹun wọ́n máa fi orí yín àwọn ọmọ yahoo máa forí yín gúnṣẹ́ gbẹ̀yìn ni wọ́n á máa gé orí yín gé etí yín báwọn á máa fa ọmú yín torí ẹ̀yin lẹ ń rìnrìn kùnrin ó dẹ̀ di dandan kẹ́ ẹ rírì kùrì ó di dandan kẹ́ ẹ rírì kùrì àwọn ọmọ míì nínú ìlú yìí tó wà lábẹ́ ìyá wọn wọ́n ń bá ìyá wọn sanwó ilé tí ìyá wọn bá gbogbo àwọn ọmọ ìlú yìí ni tó máa ní kó má ṣiṣẹ́ báyìí wọn ò ní gbà torí pé wọ́n fẹ́ wọ Nike wọ́n fẹ́ wọ the latest trainers wọ́n fẹ́ wọ designers wọ́n dẹ̀ mọṣẹ́ ṣe wọ́n fẹ́ ṣiṣẹ́ àwọn ọmọ ìlú yìí pẹ̀lú bó ṣe jọ ọmọ ìlú òyìnbó gbogbo àwọn ọmọ yìí wọ́n fẹ́ ṣiṣẹ́ torí wọ́n fẹ́ bẹ́gbẹ́ mu wọ́n dẹ̀ ti mọ̀ pé iṣẹ́ lèèyàn ń ṣe ẹ̀yin tẹ́ wà nílé gọtẹ́ ìníṣẹ́ lọ́wọ́ àwọn ọmọ ìlú yìí á dìnà fi ń ṣe yahoo wọ́n máa ṣiṣẹ́ máa wọ́ holiday job káàkiri torí wọ́n fẹ́ wọ bàtà wọ́n fẹ́ lọ sinimá wọ́n fẹ́ lọ ra popcorn wọ́n fẹ́ ṣe nígbọ̀n wọ́n dẹ̀ máa ní pride wọ́n fẹ́ béèrè owó lọ́wọ́ àwọn òbí wọn tó bá yá wọ́n máa fẹ́ ṣiṣẹ́ ẹ lọ wá ṣẹṣe ẹ̀yin obìnrin ẹ lọ wá iṣẹ́ ṣe ẹ lọ wá ṣẹṣe ẹ ń dojú tìyàn gbogbo ẹ̀yin tẹ́ ń ṣó ara yín tẹ́ ń ṣó fùrọ̀ òbò yín tẹ́ máa rèdí sí kámẹ́rà
tẹ́ẹ̀dẹ̀ máa sọ imagine kóbìnrin máa sọ jáde lẹ́nu pé tó bá jáde ó sì beautiful wàá rà àwọn bàbá wàá rà àwọn ọkùnrin kan tó àwọn ọkùnrin torí tó ń lọ sílùú òyìnbó yẹn orí pọ́kùnrin ló máa ń gbé wọn lórúkọ máa ń dá lọ ni kó máa jáde lẹ́nu obìnrin ẹgbẹ́ mi ní ìgbọ́rú ẹ̀rí mo ti ń múra ọlùdé bí mo ṣe wà honestly ẹ lọ wá ṣẹṣẹ tó bá di lọ́la mo ń bọ̀ lórí TikTok mi ní sọ̀kejì sí sọ̀kejì lọ́la ó náà ni òun nìyẹn ó tẹ wà mí báyìí ó lọ àwọn ọmọ ẹ wà ní university and they are girls ẹ lọ wá ṣẹṣẹ àwọn òbò ẹ wá lọ sí òbò ẹ lọ sí gbogbo ẹ nítorí pé kó ba lè doyin kò sóbò tẹ sí tó bá yá ewé yẹn máa sunko wọn ò lè sí kí ló dé tẹ̀ ń ta ẹwà tó máa ṣá ẹwà tó máa ṣí lọ lára èèyàn ẹ lọ wá ṣẹṣẹ àwọn celebrity tẹ́ ń pè láṣẹ́wó kìíní kan náà wọ́n ń ṣiṣẹ́ lójú méjèèjì wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń produce film wọ́n dẹ̀ fún wọn lówó tọkùnrin bá tiẹ̀ máa fún wọn wọ́n máa fún wọn kún ni ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ yìí ẹ̀ níṣẹ́ kankan lọ́wọ́ ẹ wá mọ̀ wípé ọkùnrin tó bá níṣẹ́ gidi lọ́wọ́ ò lè rọ́kùnrin gidi ọkùnrin òde ẹ ti ríbi tí èèyàn ẹ ti rí àwọn tó lówó ẹni tó ti fọ́lọ́sì lówó rí ẹni tó lówó làwọn tó lówó máa ń fún lówó ẹ mọ̀ because wọ́n ti believe pé ẹ máa mọ iye owó torí ẹ̀yin lè ń ṣiṣẹ́ ẹ rí pé tí ẹni tó lówó bá máa béèrè nǹkan lọ́wọ́ èèyàn tí ẹni tí ò lówó bá béèrè wọ́n á kọ́kọ́ dé ẹni tó lówó lọ ẹ máa wò pé ẹni tó lówó náà tún ṣàánú wọ́n máa ṣàánú ẹ̀ tó rán mọ̀ pé ó mọ iye owó wọn ò fẹ́ súnmọ́ ẹ̀yin olòṣì tẹ́ ẹ̀ lówó lọ́wọ́ wọ́n ti mọ̀ pé òbò lẹ fẹ́ wá tà òbó dẹ̀ pọ̀ ẹ lọ wá ṣẹṣẹ ó dàárọ̀ tó bá di lọ́la mo ń bọ̀ lórí TikTok màá wá ṣe ìkejì nípa gbígbà cam lórí okó àtòbò ẹ mọ̀ pé ìtìjú ni ẹ wọ́kùnrin wọ lọ́lé kẹ máa ní fún mi lówó mọ́tò ẹ send owó mọ́tò sí mi kí n tó wá òṣì ara ta má tayọ̀ fún mi lówó mo fẹ́ lọ ṣerun Ọlọ́run má jẹ́ fún mi lówó mo fẹ́ lọ ṣerun fún mi lówó mọ́tò fún mi lówó mo fẹ́ jẹun sáré send recharge card sí mi fún mi lówó èmi gọ́gọ́ fúnrara mi àwọn tó bá mọ̀ tó bá ti má ti rí ẹ lórí kíní mi tó pẹ́ tí mo wò pé data dẹ̀ ló ń lò máa send ẹ̀ sí ẹ kò ní cost mi lẹ́nìtì láti ju bí 30,000 naira sí ẹ iṣẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ lọ wá ṣẹṣẹ ó dàárọ̀ ẹ̀yin tèmi tí mo mọ̀ yín tẹ́ jábúrò mi mo mọ̀ pé ń ṣiṣẹ́ o bọ̀ irú àwọn ọmọ yìí wọ́n sì pọ̀ nígboro ẹ̀yin tẹ́ bá ní wọn lọ́rẹ̀ẹ́ ẹ máa sọ fún wọn pé kí wọ́n lọ wá ṣẹṣẹ sabarikolo.com ẹ má gbàgbé ilẹ̀ Dana Beat o ó sì ń ta wàràwàrà ó dàárọ̀.